Oríṣiríṣi làwọn èèyàn ń sọ ń gbòòrò nípa King Dr. Saheed Òṣùpá. Kí la wá ṣe Saheed? Ọ̀rọ̀ aráalé yín tí ń jókòó kọrin. Lónìí, wọ́n láǹfààní àti ṣàlàyé àṣírí King Dr. Saheed Òṣùpá mẹ́ta kan fún wa. Bẹ́ẹ̀ bá ń farabalẹ̀ wo fídíò yìí lọ. Gbogbo èèyàn pátápátá, ọkùnrin ni obìnrin ni alábàágbé àbálábàáṣe tó súnmọ́ Dr. Saheed Òṣùpá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí máa yé wọn dáadáa nítorí pé ọ̀rọ̀ àṣírí ni. Àwọn kan ní Barrister ló mú lọ ṣàwo. Àwọn kan ní ó ṣẹ́ṣó orin ni. Àwọn kan ní King Dr. Saheed Òṣùpá ó gbé nǹkan mì ní. Kíní tó wá gbé mì yẹn ló ń jẹ́ kíkùn ẹ̀ máa tóbi. Òun ló ń dà á láàmú báyìí. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ihun tójú wa ò tó, báwo lọ̀rọ̀ ọlọ́rọ̀ tí mọ́ dùn lẹ́nu wa ná? Oríṣiríṣi ògo lọ́lọ́run ọba mi dá sílé ayé. Ògo kọ̀rọ̀ ń bẹ, yóò ra máa tanná díẹ̀díẹ̀. Ògo àdúgbò wà, kò ní kọjá gbogbo àdúgbò wọn. Ògo ìlú wà, kò ní kọjá ìlú yẹn. Gbogbo ògo tí mo wá kàálẹ̀ pátápátá yìí, ògo àgbáyé ló supersede gbogbo ẹ̀. Túmọ̀ sí pé ògo ti Saheed Òṣùpá ó kọjá gbogbo àwọn ògo tí mo dákọ yìí. Dr. Aláyọ̀ Melody Singer, àwọn náà ti parí ọ̀rọ̀. Ẹ jẹ́ kí n mú àwọn pọ́ìntì kọ̀ọ̀kan níbẹ̀. Aláyọ̀ ní nínú orí kan ṣo yìí ni Saheed Òṣùpá ló fi ń mọ́nítọ̀ kí jìtá ó má dàrú. Nínú agbárí kan ṣo yìí ni ṣé piano ń lọ dáadáa ṣá. Nínú orí kan ṣo yìí náà ni báwo lomele yẹn ṣe ń dúnná. Ṣé bàtà yìí ṣe dáadáa ṣá. Along the line tán bá ti bẹ̀rẹ̀ orin tẹ́yìn ń gbádùn wọn, táwọn gan ò tí ì gbádùn ara wọn dáadáa. Inú bẹ́ẹ̀ làwọn kan á tún kọ orúkọ rẹpẹtẹ sínú ìwé wá. Wọ́n á jẹnu wúyẹ́wúyẹ́ sí Saheed Òṣùpá létí àtàwọn olórin bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá wa kí. Kíní kan ló jókòó yẹn. Kíní kan nínú orí kan ṣo yìí, agbárí ẹyọ kan ṣo tó ń sáàfù gbogbo àgbáyé. Ṣé kò tó bẹ́ẹ̀ kó rẹ́ èèyàn lẹ́ẹ̀kan ṣo kí èèyàn tiẹ̀ wá jókòó pé kí n relax. Ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ àṣírí tí mo ní mo fẹ́ já wa sí. Àṣírí alákọ̀ọ́kọ́ nípa King Dr. Saheed Òṣùpá ni pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò lè má rí bẹ́ẹ̀. Ìdí ni pé bí èèyàn bá jẹ́ ògo àgbáyé, yóò máa rí àwọn ìpèníjà kọ̀ọ̀kan tí kálukú wa ń sọ oríṣiríṣi. Àṣírí ẹlẹ́ẹ̀kejì ni pé tí ẹ̀dá bá ti jẹ́ multi-talented person láyé, kò sí kó má rí àwọn hílàhílò nínú ayé tó jẹ́ pé tí wọ́n bá tì síbí, ó ti yọ sí wọn. Tó bá ń bá bí yọ, ó ti gáìdì ẹ̀. Irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀ sí. Àṣírí ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ti dá tó mọ èdè ìlú ẹ̀ lò, pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ tá à ń pè nílẹ̀ Yorùbá yìí. Gbogbo ẹni tọ́lọ́run bá dá síbẹ̀ tó mọ èdè ìlú wa yìí lò dáadáa, tinú, tìta, tìfun tẹ̀dọ̀ ẹ̀. Olóògùn lọmọ ẹ̀dá Ádámọ̀ ó pè é. Ẹ wá wo gbogbo nǹkan tí mo kà kalẹ̀ yìí. Èwo làwọn èèyàn ò pe Saheed Òṣùpá tán nínú gbogbo ẹ̀? Túmọ̀ sí pé àkìtàn tó bá máa sanra, àfikún náà rárá gba ẹ̀gbin sí. Oríṣiríṣi làwọn èèyàn ń sọ pé látìgbà tí wọ́n ti tìlú èbó dé ni bàbá ò ti lè dúró kọrin mọ́, ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jókòó kọrin. Àtọ̀rọ̀ tó dáa àti tí ò dáa oríṣiríṣi láti gbọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, kò sí ohun tá a fẹ́ gbà nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ o. Kò sí ohun tá a fẹ́ gbà nínú kí tẹnìkan ó bàjẹ́ o. Kò sí ohun tá a fẹ́ fi káfí RIP celebrate ògo ẹnìkọ̀ọ̀kan wa ṣe o. Àdúrà ní kẹ́ ẹ mọ́ ṣe fún wọn. Àmọ̀ràn tèmi kàn máa gba King Dr. Saheed Òṣùpá ni pé ẹ máa sinmi. Kéléyìí náà máa wá jẹ́ wáàsí fún gbogbo àwọn èèyàn tó ń gbọ́ ọ̀rọ̀ mi káàkiri àgbáyé. Iṣẹ́kíṣẹ́ tí ò bá wùn kẹ́dà ó máa ṣe láyé, ẹ jẹ́ ká máa yọ àyè ìsinmi sọ́tọ̀. Torí bá a bá kọ̀ tá a bá yọ àyè ìsinmi sọ́tọ̀, pé ká kàn tiẹ̀ wò ńjọ́ kan pé ọjọ́ mẹ́ta, ọjọ́ méjì, ẹ jẹ́ kí n wà nílé kí n relax. Ẹ jẹ́ kémi náà bí n bá tiẹ̀ ń sùn tí n bá ń jí, ara á ṣàdúrà fún mi. Ṣùgbọ́n gbogbo wa kì í fẹ́ ṣe bẹ́ẹ̀. Eré owó, eré àádà la máa sá káàkiri inú ayé. Ṣùgbọ́n bá a bá kọ̀ láti fún ara ní ìsinmi, ọjọ́ tí ara bá béèrè ìsinmi fúnra ara ẹ̀, ó ṣeé ṣe kó má tètè lọ bọ̀rọ̀. Ògo àgbáyé ni King Dr. Saheed Òṣùpá. So oríṣiríṣi náà làwọn èèyàn máa sọ torí nínú orin tiwọn náà wọ́n lẹ́ni ó bá ti ga báyìí ńlá bùkún. Oríṣiríṣi ọ̀rọ̀ bákùngbé àti èyí tí ò lè bákùngbé ni ó máa wá káàkiri. Gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yẹn normal thing ni nínú ayé fẹ́ni tó bá ti lógo. Saheed Òṣùpá ó tó kó máa jókòó kọrin, irú ohun tó ṣe Barrister náà ní í ṣe òun.
ó lọ mi nǹkan ni ikùn yẹn pọ̀ ni wọ́n ní wọ́n pé ni wọ́n ní yóò gbé ẹlòmíì wọná ńjọ́ gbéǹde àlìkìyámọ̀ a ti mọ̀ pé ibi tó máa bá ajá náà bó lẹ́mọ̀ pó máa bá ajá kò sẹ́ni tí kò lè nípèníjà àlàáfíà nígbà tó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn náà kúndùn nǹkan tí ò da ìjọ́ tí ẹ̀dá bá ń ṣe birthday tí ń ṣọjọ́ ìbí tipátipá lè fi máa rí ẹni tó máa post picture ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ pé olódì lágbájá kan wàjà ọmọ ayé ẹ̀yin náà lẹ kọ́kọ́ fẹ́ post ẹ̀ ẹnu mi ni kí wọ́n ti kọ́kọ́ gbọ́ status mi ni kán ti kọ́kọ́ rí káwọn èèyàn wá máa pè yín lọ pè yín bọ̀ kí lẹ fẹ́ gbà ńbẹ̀ ẹ já celebrate ara wa ńgbà tá a wà nílé ayé bá a bá ti kú tán kò sọ̀rọ̀ mọ́ igba kúlú wà láò bí ọ̀dọ́dọ̀ òkú bí òní dọ́dọ̀ òkú àárín ọlọ́run àtòkú nìyẹn wà King Dr. Saheed Òṣùpá ọba orin mo gbà á ládùúrà pé ọlọ́run bá mi bùn yín ní ẹ̀mí gígùn kó má wàá jẹ́ lórí àárẹ̀ kọ́lọ́run bá mi fún yín ní ẹ̀mí gígùn nínú ọlá nínú owó àlékún ọrọ̀ àti àrísìkí kọ́lọ́run má bà yín lóhùn jẹ́ káyé má bà yín lóhùn jẹ́